Thank you.
àti olùgbàlejò àgbà lónìí ààrẹ atúnṣe ìtìlẹ̀ Ìbàdàn olóyè Sùnmọ́ Nàìjíríà Àjẹwọlé alága ọ̀sẹ̀ ìjọba ti àṣálẹ̀ Ìbàdàn 2025 olóyè Abíọ́lá Àlí àkí màmá wa Alájà Bashirat àríṣekọ́lá Àlàó ààrẹ Agadagodo àti gbogbo àwọn ológun tó wà ní gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń gbé wọn wà láàrin wọn ní ọkọ̀ wọ̀rí pẹ̀lú spíkà láti fi ìgbà mi ní ìpínlẹ̀ Àríkọ̀rí ẹ̀ka ní king of six Ìjẹ̀bú-Òde. Mọ́súdì Akéré ní king of six orí òkìrì fọ́tò yẹn. Yẹ ká mọ̀.